Ẹ̀yin tèmi nílé, ẹ̀yin tèmi lájò, ẹ̀yin tèmi ní òkè òkun. Mo kí yín káàbọ̀ sórí abala ti tòní, ibi tá ti máa tú orin palẹ̀ ní tó ṣe pé orin tí àwọn bàbá wa, àwọn ìyá wa ti kọ sí ẹ̀yìn láyé àtijọ́. Èmi ọmọ yín náà ni, orúkọ mi ò yí padà. Kìlání Bàṣírù Ọmọ́tóyọ̀sí ni mò ń jẹ́. Fún àwọn tó ti ń bá wa kálọ lórí péjì wa yìí, ẹ máa rí pé a ti tú orin kan sí méjì palẹ̀. Alákọ̀ọ́kọ́ ni orin Chief Commander Ebenezer ọdún Kérésìmesì, níbi tó ṣàlàyé bí irinṣẹ́ ṣe jóná tó kó dé láti Italy tó ṣe jóná ní London, àṣàlàyé yẹn. Orin kejì tá tú palẹ̀ ni orin Owó Ilé Èkó tí Àyìnlá Ọmọwúrà Anígilájé táwọn náà kọ ní ọdún náà lọ́hùn, bí àwọn èèyàn ṣe ń san owó lé lÉkòó, iye táwọn tó ń gbé nínú ilé amọ̀ san, iye táwọn tó ń gbé nínú ilé bíríkì tó ń san, àti tún yẹn palẹ̀ lábẹ́ ìjọba Bọ́lájí Johnson nípínlẹ̀ Èkó náà lọ́dún náà lọ́hùn. Ṣé wàá rí orin tá fẹ́ tú palẹ̀ lénìí? A ti gba oríṣiríṣi àtẹ̀jíṣẹ́ láti òkè òkun, láti ìlú Nàìjíríà. Àwọn èèyàn fẹ́ mọ̀ nípa orin board members tí Chief Commander Ebenezer kọ. Gbogbo wa la máa ti gbọ́rin yẹn, ṣùgbọ́n a lè má mọ àwọn tó ń kì í, ta ló ń kì nínú ẹ̀. Orin yẹn lọ báyìí: board members, ọmọ akérèlé board members, àwa ni. Orin yẹn ni a máa tú palẹ̀ tí Chief Commander Ebenezer kọ ní 1972 ni wọ́n gbé àwọn yẹn kalẹ̀. Nínú orin yẹn, ọba Chief Commander kí àwọn èèyàn jàǹkànjàǹkàn, àwọn bọ̀rọ̀kìnní èèyàn bíi Babs Akérèlé, Sanyaolu chairman ọ̀tún ẹgbẹ́, wọ́n kí Oyename, Remo Carpet nínú rẹ́kọ̀dì yìí, wọ́n kí Cash Madam, Bisi, Eddie Nsere, wọ́n kí wọn náà nínú orin board members yìí nínú àwo orin yẹn. Sanyaolu chairman àjọ ọ̀tún ẹgbẹ́, Yínká Rhodes ilẹ̀ barrister lọ́ọ̀yà, board members, ọmọ akérèlé board members, àwa ni. Ẹ mú kalẹ̀, kẹ́ jókòó, kẹ́ gbọ́ bí a ṣe máa tú orin yìí palẹ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò yìí. Ẹ jẹ́ kí a wọnú ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ṣé rí orin board members yìí? 1972 ni Chief Commander Ebenezer tí wọ́n tẹ orin yìí jáde, tí wọ́n tẹ àwo orin yìí jáde ní 1972. Wọ́n sì fún lórúkọ board members. Orin yìí lókìkí gan, ó sì lọ káàkiri gan. Ó wà lára àwọn orin tó jẹ́ pé ó ṣe dáadáa, ó sì tà jù ní ọdún náà lọ́hùn láàárín àwọn orin tí àwọn eléré mìíràn náà kọ ní ìgbà yẹn. Àwọn wo ni board members? Àti pé báwo gangan ni orin yìí ṣe wáyé? Ní 1972 lọ́dún náà lọ́hùn, Chief Commander pẹ̀lú àwọn board members wọn wà ní studio. Wọ́n fẹ́ gbé orin jáde, wọ́n fẹ́ record. Wọ́n ní intention yẹn láti record board members. Àwọn kan wà ńbẹ̀ láti record orin míì. Lára àwọn ọmọ ẹgbẹ́ bàbá wa ní, ẹ ṣe jẹ́ ká ṣe orin fáwọn board of directors, pé ká ṣe orin fún wọn. Gbogbo wọn á wò pé tọ̀, ó dáa. Bó ṣe kólù, gìtá, ó kó gbogbo ẹ̀jọ, wọ́n dẹ̀ ṣe orin yẹn náà fún àwọn board members. Táwa ni àwọn board members yìí? Wọ́n jẹ́ ẹgbẹ́ kan tí wọ́n ní oríṣiríṣi àwọn èèyàn jàǹkànjàǹkàn nínú. Wọ́n jẹ́ ìpéjọpọ̀ àwọn ọ̀dọ́mọkùnrin tí ó kún fún ọ̀mọ̀wé àti àwọn tó lórúkọ. Púpọ̀ nínú wọn jẹ́ agbẹjọ́rò, èyí tí àwọn olóyìnbó máa pè ní lawyers. Àwọn board members yìí a sì máa pàdé ní ibi ìgbafẹ́ kékeré kan ní agbègbè Yaba ní ìlú Èkó. Tí a bá ní ká ka àwọn tí ó wà lára àwọn board members yìí, wọ́n á máa lọ pé 40 ní òǹkà. Àmọ́ bí àwọn èèyàn 25 láàrin wọn ló jẹ́ àwọn tí wọ́n ń ṣojúṣe wọn dáadáa, tí àwọn ayé sì mọ̀ pẹ̀lú. Nínú wọn náà ni Yínká Rhodes,
tí wọ́n jẹ́ bámòfin ti ìlú Èkó àti bágbìmọ̀ ti Ilé Ifẹ̀ ọdún náà lọ́hùn. Sanyaolu, àwọn ni chairman ẹgbẹ́. Síkírù Ṣítàbé, àwọn náà wà láàrin wọn. Lọ́yà Dúdúyẹmí, àwọn náà wà láàrin. Barrister Akérèlé, wọ́n wà láàrin board members. Olóyè Odùláyìndé, insurance manager, náà wà ńbẹ̀. Ọmọọba Adémilúyì, òun náà wà ńbẹ̀. Olóyè Yẹmọ Adéyẹra, currency controller, àwọn náà wà láàrin wọn. Ọ̀túnba H.O. Afọlábí Aliu, ó wà láàrin board members. Chief Razak Ọkọya, ó wà ńbẹ̀. Chief Mọ́ládé Ọkọya Thomas, Chief GK Animashaun, àti àwọn èèyàn jàǹkànjàǹkàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n wà nínú board members. Díẹ̀ nínú àwọn tí mo kà kalẹ̀ yìí ni wọ́n ṣì wà láyé ní òde tòní. Púpọ̀ nínú wọn ni wọ́n ti papòdà. Tá bá ní kí a tún tẹ̀síwájú nínú àwo orin board members yìí tí à ń ṣàlàyé lọ́wọ́, Chief Commander Ebenezer Obey tún kí ọmọ Ìlíṣanrẹ́mọ kan tí a mọ̀ sí Chief Funsho Oyename. Àwọn ni CEO Remo Carpets. Ṣé ẹ wá rí ọmọọba Adémilúyì tí mo kọ́ dárúkọ yẹn? Ó ṣẹ̀ wá láti ìdílé ọba Adémákin Adémilúyì Àjàgùn tí ó ṣe Ọọ̀ni tilé Ifẹ̀ kejì-dín-ní-àádọ́ta láti ìdílé Láfogídò. Ọmọ ni ọmọọba Adémilúyì jẹ́ sí Ọọ̀ni Adémákin. Bẹ́ẹ̀ náà, Yínká Rhodes ní 1968 ó díje fún ipò ti Lagos City Council, ó sì jáwé olúborí. Lọ́dún yẹn náà, wọ́n fi jẹ aṣojú Lagos City Transport Service. Nígbà tó wá di abẹ́ ìjọba alágbádá ti Shehu Shagari, wọ́n tún yàn án sínú ìgbìmọ̀ Land Use Allocation ní Abuja. Ó sì joyè bẹ́ẹ̀ yẹn lọ. Ní 1998 sí 2001, Yínká Rhodes jẹ́ alága ẹgbẹ́ fún àwọn board members. Nínú àwọn tí Chief Commander Ebenezer Obey kì nínú àwọn board members yẹn, láti rí Chief Razak Ọkọya tí ó jẹ́ bọ̀rọ̀kìnní èèyàn ní ìlú Èkó. Àwọn sì ni ààrẹ ìlú Èkó. Bẹ́ẹ̀ náà ni Chief Razak Ọkọya ni CEO Eleganza Group of Companies tó ń ṣe oríṣiríṣi ike, kúlà, chair àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní paríparí rẹ̀, kí a dé gbogbo ìlàdé, Chief Commander wá lọ sí Abẹ́òkúta, ó lọ Yewa. Ó wá lọ kí Chief Mrs. Adébísí Edionsere tí ó jẹ́ ìyá Súná ti ìlú Ẹ̀gbá, tí ó sì jẹ́ ìyá ọba ìlú Ìjọ̀gà Orílé. Ó sì jẹ́ ìyá ọba fún Ọlọ́tà tìlú Ọ̀tà. Chief Mrs. Adébísí Edionsere jẹ́ bọ̀rọ̀kìnní èèyàn ní ilẹ̀ ìpínlẹ̀ Ògùn, pàápàá jùlọ Yewa àti Ẹ̀gbálé. Alájà Kubrat Adébísí Edionsere, wọ́n jẹ́ ẹni tó lọ́yàyà, wọ́n sì jẹ́ ẹni tó máa ń fi owó ṣàánú. Kò sí ẹni tó wá ìrànlọ́wọ́ dé ọ̀dọ̀ Alájà Adébísí Edionsere tí ó rí ìrànlọ́wọ́ gbà. A tún lè sọ pé Alájà jẹ́ ìyá tí ó gbáfẹ́ láàrin àwọn bọ̀rọ̀kìnní obìnrin tó wà ní ilẹ̀ Yorùbá. Mo lérò wípé gbogbo wa la kọ́ nǹkan kan tàbí ìkejì ní inú orin board members tí a tú palẹ̀ ní òní. Tí ẹ bá tún fẹ́ kí a tún orin ìmíràn palẹ̀, ẹ lè kàn sí wa sí inú DM wa, kẹ́ mẹ́sẹ̀jì wa. A ó ṣe àlàyé lórí àwọn orin tẹ́ bá mú wá. Orúkọ mi ò yí padà, èmi ni Kèlání Bàṣírù, ọmọ Tóyọ̀sí. Ó dàbọ̀.